Abdulhakeem Owóadé Aláàfin àròlé òótọ́ àròlé gangan fún bàbá tó ṣẹ̀ wálẹ̀ Oòduà àròlé gangan nù. Èmi nínú ìgbàgbọ́ tàwa ni pé ọba yìí òun ló lórí gbogbo àwa Yorùbá kì í ṣẹlòmíì. Ẹnìkan lè máa pé ara ẹ̀ lórí àwọn ẹlẹ́bọ ṣùgbọ́n ọba yìí òun ló lórí àwa Yorùbá gẹ́gẹ́ bó lúwo bá ṣe kàkún pé òun ló lórí àwa mùsùlùmí ọba àwa mùsùlùmí torí ọba yìí òun bá lórí gbogbo nǹkan tiẹ̀ ni. Inú wa dùn fún ọ̀rẹ́ wa tẹ́ ẹ yàn ní imam. Nǹkan mẹ́ta nínú wa fi dùn. Ọ̀rẹ́ wa náà bàbá wa wọ́n ti di bàbá wa o torí wọ́n ti di ọ̀gá lé a lórí gbogbo àwa mùsùlùmí nílùú Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ land. Bàbá wa al-imam barrister Sheikh Bilal Akínọlá mo kí àwọn náà bí wọ́n kú oríire bí wọ́n yàn wọ́n ní imam àmọ́ náà ni imam yìí Ọlọ́run jíṣẹ́ kẹrì sí ṣùgbọ́n nǹkan mẹ́ta nínú wa fi dùn sí ọba Abdulhakeem Aláàfin. Nǹkan mẹ́ta a rí i pé number one ìwà yín ìṣe yín níṣẹ́ tẹ́ ẹ débẹ̀ ẹ kì í sọ ọ̀tá àwa mùsùlùmí wàláì number one nìyẹn. Ẹ gbẹbọ lórí wípé ẹbọ là ń ṣe o ọ̀rọ̀ àwọn kan ń ṣẹbọ tí wọ́n fi ń sọ̀tá Islam. Ẹ gbẹbọ lórí rárá ọba lẹ gbé lórí pé ọba lè mí torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́bọ kan lẹ̀ bá lọ rí wá awo àbẹ́nìkan tí máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ lẹ́bàá ní èyí ni máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ ó ní ọyẹ kọjá máa ń mu Ọ̀yọ́ kábíyèsí Aláàfin iyì yín ó ní wípé bàbá yín látijọ́ tó ti ṣe àwọn ọmọ rẹ̀ lẹ́tẹ̀ ń pe Yorùbá majority ọmọ rẹ̀ lónìí nílẹ̀ káàró òjìire mùsùlùmí ni wọ́n. So ibi tí ọmọ bá sì ń ṣe tí bàbá bá jó lórí ọgbọ́dọ̀ ọmọ bíi ọmọ ìwà àwọn ọmọ Yorùbá original lónìí ìtọ́pọ̀jù nù wa mùsùlùmí ni wa kódà kan lẹ ẹlẹ́bọ ọmọ Christian wọn ò tí tó mùsùlùmí tí ń bẹ́lẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá. Ẹ wá fẹ́ yan èèyàn láàrin wa àwọn ẹlẹ́bọ àfáà wa wọ́n ń bẹ kò sí ìlú tí wọn ò sí. Tẹ́ ẹ bá ti mú wọn ní ìsìn láti ọmọ ẹlẹ́bọ ẹgbẹ́ yìí lẹ́sìn kí ni lẹ́mú bàbá ìtẹ́ èèyàn yìí ìṣẹ̀lẹ́bọ àfáà ni ọ̀jọ̀gbọ́n ni onílàákàyè ni ẹni tó ṣe é fẹ̀yìntì ni ẹni tó ṣe é proud pé ìmáàmù Yorùbá lè yí kódà bí àwọn kan tó yẹ kó máa bú ànábì àwọn òpònú kan tí kéwò òye àfáà dáadáa lè yí. Èyí tẹ́ èèyàn inú wa dùn ìdí aláwọ̀kọ́ nù sẹ́rí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́wọ́lọ́wọ́ nù tí ń jẹ wá ń yà òun ni àwọn aṣáájú ẹ̀sìn tó jẹ́ wípé wọn ò ní tí wọ́n lè máa pánlé lára wọn àwọn aṣáájú ẹ̀sìn bóyá ó jẹ́ lèmọ́mù ni àbí wọ́n fi jẹ́ mufasiru ni àbí wọ́n fi jẹ́ aṣáájú ẹ̀sìn ni kò sì sí nǹkan tí Islam máa fi pààyàn lé lára wọn ó ní mà. Ẹ wá lọ yẹ tó pé ọmọ kéwú ó tún mọ̀wé barista ni ibo láti rú ẹ lẹ́yìn fún ọpọlọ fún àárín bàbá ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ PhD Dr. Yunus Ayélára ọlọ́run ẹ̀fọ́ wa ní PhD kan náà ní wò ń bí ìmáàmù wo ò ní ọlọ́run tó wá fún wa ní irú Ọ̀yọ́ ìlú ńlá Ọ̀yọ́ ìlú a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìlú Yorùbá tó tóbi ju especially àtàlẹ́fì Islam proud ń bẹ Ògbómọ̀ṣọ́ àlẹ́fì Islam proud ń bẹ ìlú Ọ̀yọ́ àlẹ́fì Islam proud ń bẹ especially irú àwọn mọ́mù tọ́lọ́wọ́n bá yíyàn síbẹ̀ àtàwọn ìlú mi náà wọn ìlú àgbàríkà mi náà pọ̀ o ṣùgbọ́n torí tó ibi tí nǹkan ti ń àwa mùsùlùmí tá a nìkan ṣe tọpọlọ wá sí pé tá a pọ̀ ńlẹ̀ Yorùbá tí ń wọ̀ tí pé ta ni ọ̀jẹ̀ lè máa mú o irú ọba àwòlè yìí o ṣùgbọ́n ẹni ó yẹ wá tó yẹ ní máa mú lẹ lọ́rọ̀ èèyàn ní Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì tá a dúpẹ́ sí nípa ẹni ó nímọ̀ lẹ́yìn àpọ́nlé ara mùsùlùmí Yorùbá ó ti ń padà sára rẹ̀ ìfún àyínú àwọn tá a níhùn ní Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù tuntun ní ìsìn lọ́yọ̀ọ́ wọ́n ti tó fi proud lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ gba orí yẹ̀ tẹ́sí ẹ̀kọ́ Ọlọ́run ó bínú sí irú tẹ́ẹ̀kẹ́ máa ṣe rèé o ẹ má yàn àwọn àmọ́ ọ̀dẹ́ o
àmọ́ tó ti gbó tó yẹ pé ìkàkùkà wọn máa kà lórí mímbàrí o àwọn tí ọmọ kéwú kọ̀yọ́ gbà kí wọ́n máa mọ́ ó yọ tọ́ka sẹ́lòmíì tọmọ kéwú jùlọ pé òun ni kọ́yẹ̀kọ́ jẹ ìmáàmù láfi pè ní ìmáàmù ọ̀dẹ̀ nítorí ọ̀ máa ṣe nítorí ò lè ṣe kọ́lọ́hún kó fi yàn ọ́ torí nítorí ń pè ní ìmáàmù ọgbọ́dọ̀ nímà ọgbọ́dọ̀ já wọn kúrúǹtù tí wọ́n kàn ń balẹ̀ ayé jẹ́ ogun ní àmà wọn nímà ìmáàmù Ọ̀yọ́ ọyẹ wa. Ẹlẹ́ẹ̀kẹta bàbá wa Aláàfin ìmáàmù tẹ yàn yìí mo mọ̀ yìí pé nǹkan ti kọjá tọ́pọ̀ níwájú yín ọ̀rọ̀ ti pọ̀ lé lórí ṣùgbọ́n wọ́n lọ́lọ́pọlọ onílàákàyè onímọ̀dẹ́hùn làákàyè mọ̀ nínú tó nù wá nù ní ìdarí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí òun ni ọgbọ́n tàbí ìmọ̀ ẹlòmíì nímọ̀ kò gbọ́n ẹlòmíì sì gbọ́n ìmọ̀ ní ọjà ìmọ̀ tí ò ní ọjà àmọ́ bọ́gbọ́n rẹ̀ sì tó ṣé ẹni máàmù tó ẹyẹ yìí máàmù tó ní làákàyè ni ó ti tọ́ka sí pé yìí náà ní làákàyè torí àwọn nǹkan tí wọ́n lè fi halẹ̀ mọ́ yín àwọn nǹkan tí wọ́n lè fi tàn yín bí kò sọ pé sẹ́yìn pé ẹ̀gbélé ṣùgbọ́n ní ìsìn ìwà tẹ́ wọ́ tọ́ka sí pé bẹ́ẹ̀ gbélé ẹ mọ́lé ju ẹni tí ń gbélé mi lọ torí ọgbọ́n náà tí wọ́n bá ní ẹnìkan ní sàtíkéètì lọ́wọ́ kò tíì tó tó ní experience ọgbọ́n ìmáàmù yìí gbọ́n o ìmáàmù tó fẹ́ràn everybody ni o mo wá ń sọ fún gbogbo àwa ìmáàmù pátá àtàlálàáfà pátá àti mùsùlùmí pátá nílùú Ọ̀yọ́ even ní gbogbo ilẹ̀ Yorùbá ẹjẹ́ support ìmáàmù yìí náà ara àwọn ìmáàmù òtọ́rì ara ìmáàmù wọn á sọ fẹ́yìn náà ẹ táwọn express lọ́dọ̀ yìí ni pé orí yín pé ẹni mọ̀ olóòótọ́ ni yín ẹ̀yin ò ní bú àwọn sàbí ànábì ẹ̀yin ò ní sọ̀sọ̀kúsọ ẹ̀yin ò ní sefátó òsì ẹ̀ní sewáàsí òsì ẹ̀ní polówó ẹbọ ẹ̀ní gbẹ́bọ lárugẹ gbogbo dáadáa táwọn express lọ́dọ̀ yìí bàbá imam ọ̀dọ̀wọ̀ yín o bàbá imam ọ̀dọ̀wọ̀ yín o ẹ má disappoint wa o ẹ sì má disappoint kábíyèsí èyí tí kábíyèsí ṣe ó pọ́n wa lé o ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ bá ní kí bàbá wa Aláàfin tí wọ́n bá fún àwọn kùdárù àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n bá fún wa bí nǹkan ṣe rí òní rí báyìí inú wa ń dùn lónìí pé òun làákàyè wọ́n fún onímọ̀ ni wọ́n fún ẹni tí èsẹ́ ọ̀rẹ́ ẹlẹ́bọ ni wọ́n fún àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run bàbá imam bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú bàbá ọba yìí tẹ́ máa bá ní súnmọ́ wọn dáadáa tó fi máa mọ̀ nípa Islam sí dáadáa torí ọba yìí ní làákàyè ọkàn ní ìdí alásùn máa rí tí ó máa ṣàlàyé bí nǹkan ṣe rí fún wọn ni àwa gan a sì ń sọ lónìí pé ẹgbẹ́ yín la wà ẹ̀yìn yín la wà bàbá wa Aláàfin ẹ̀yin lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí o gbogbo ọba tó bá yọ wà ń bẹ kò sí ẹnìkan wájú yín ẹ wà lábẹ́ ẹnìkan kan olóṣèlú tó lọ gbé èèyàn léyé lórí tara rẹ̀ jẹ ni òṣèlú ó lọ láìpẹ́ yìí òṣèlú tó ń gbé ọmọ ọba fọ́sùn yọ lọ láìpẹ́ òṣèlú tó mú ń bọ̀ náà lẹ ti ń gbẹ̀yìn òṣèlú tó mí ilẹ̀ tí ń gbẹ̀yìn àwọn ará ilẹ̀ Yorùbá irú ọba bíi tiyín la lè pè lọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ yìí tó yà lọ tó ń sẹ̀sì tí bàbá wa Oòduà ò sí ọkàn tara rẹ̀ jẹ lásán ni ọba àròlé fún bàbá wa tó dá Yorùbá lẹ̀ Oòduà Aláàfin Abdulhakeem ni Abímbọ́lá ńlá káyì wọ́n gbọ́n tiẹ̀ ẹni yóò gún o lábẹ́sẹ̀ ni yóò gún o ọmọ yín bẹ̀ lèmi náà ọmọ yín bẹ̀ lèmi náà àbọ̀ wà kí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ wà kí bàbá wa ìmáàmù náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yóò gún làgbà láwà pẹ̀lú yín gbẹngbẹ́ng àwọn iṣẹ́ tí wọ́n máa dá lọ́nà o àwọn dèdèrè tí wọ́n rò bá ń bú àwọn bọ́ dá mi lọ́nà mi náà dọ̀ lọ́nà bọ́ bá já wọn ọjà ọlọ́pàá náà ọmọ yẹn pé ẹ bá ti bọ́ ọjà wọn kẹsì pé àwọn ẹsẹ̀ máa retí ìsìnrìn tí wọ́n ti pọ́ ẹ bá ti fẹ́ pọ́ báyìí wọ́n náà kojú ẹ̀ ni má pààyàn o ṣùgbọ́n mọ́jẹ̀kẹ́nì kó fi ọ̀bọ wọ́n fi lọ tó jẹ́ àáfà àti tàwa kì í sáfọ́ ọ̀dẹ̀ tẹ́ àmú pílò tẹ́ fi fún lọ́rùn ní àwọn pàgbẹ́ ẹgbà míì tẹ́ fi fún lọ́rùn pa nígbà tí èdè pọ́wọ́ mi ò sí ń bẹ̀ so bọ́ bá lọ jà ájà náà ni àwọn ò ní bá àyàn jà ẹ̀kọ́ Islam nù a sì ní ẹran kàti bá àyàn jà ṣùgbọ́n ààrẹ ìdí tẹ́nìkan bá fẹ́ bá àjà ká lè bàjà so gbogbo ayé tẹ́ máa lo tọ́ọ̀gì ayé yẹn ti lọ ayé òfin láwa yóò ọba náà lè sún ẹ̀wọ̀n ọba tó bá lo tọ́ọ̀gì kan àbí ọlọ́run náwọn kìnní kan tọ́ọ̀gì irú tí ilé tí wọ́n ti lòrí ní àwọn éríà kan yẹn gbáàdúrà olófin ni amòfin asúnmọ́lófin àjọ ń sòye òṣèlú yìí ni àjọ wà ní ìjọba yìí ni kálukọ́ lọ ṣe gidọ̀ àwọn òòṣà olórí burúkú tẹ̀ ń gbé káàkiri tẹ́ máa ń mú jẹ tẹ́ máa ń pààyàn tálejò ọ̀gbọ́dọ̀ wọ̀lú kẹ́ lọ pa àwọn òòṣà ntì arìndìn ni máa jọba lórí òòṣà
arìndìn ẹ̀gọ́ amúgbó aláìníláàkáì ìjọba lórí òsàn àwọn àmọ́ sọ pé òun béèrè orí èèyàn òun béèrè ẹ̀jẹ̀ èèyàn kò lè dáa fóòsà hùn. bàbá olúwo ẹ kú oríire òótọ́ ti múlẹ̀ ariwo òótọ́ tẹ̀ ń pa ó ti múlẹ̀ tí irú bàbá wa láàfin fi yan irú bàbá wa ìmáàmù tuntun yìí ní ìmáàmù ogun encouragement ló jẹ́ fún gbogbo ẹ̀yin ọba yòókù tí àṣẹ mi máa yan ìmáàmù bá wà lọ́dọ̀ yín àtẹ̀yìn míì náà tó pé ọwọ́ yín làṣẹ wà ẹ gbé lọ sọ́dọ̀ ọba kọ́sáyìn rẹ̀ ni ẹ má bá wa yan àwọn òpònú mọ́ tẹ́ bá ti yan òpònú gbogbo yín lòpònú o tìlútìlú yín lòpònú ẹ má yan òpònú mọ́ o àwọn tó bá kéwú dáadáa báyìí báyìí tó kàwé ọ̀dà ìtọ́jú ọ̀ràn yẹn ní kọ́sá kéwú kọ́ mójútó kéwú kọ́ mọ̀ sí àwọn dẹ̀dẹ̀rìn tí ń parọ́ mọ́ wọn mọ́mú Buhari o kọ́ mọ̀ sí àwọn tí ń sọ̀tàn ànábì Dáúdà pé ọgbà ìyàwó àìmọ́ kéwú ni o ẹlòmíì gan wà tó pé kò yá bá sàfikẹ́ẹ̀tì sánáwì lọ́wọ́ rẹ o ìdàdí gan tẹ́ bá bá lọ́wọ́ rẹ̀ kẹ́ mọ́ sí àní níbi tí kéwú rẹ̀ wọ́dé because tí kéwú bá dàrú kò ní máa sọ pé ru ànábì Dáúdà ọfẹ́ gbàyàwó ẹnìkan àwọn gbà tí wọ́n bá rí tíàkà àbí wọ́n ń kà á fún ni ìwé òun náà mọ̀ tíàkà dáadáa irú máa mú onílà káyè ní kẹ́ ẹ̀ máa yàn ìjọba wọ́n ẹ̀ máa ṣe competition fún wa bí ọba àlá ṣe ṣe bàbá ọba àlá ẹkú làákàyè wọ́n ṣe competition fún wa ni ẹni ó mọ kéwú jù ní wọ́n fi yàn ní máa mú nílà bó ṣe kẹ́ ẹ̀ máa ṣe nù ẹ̀ máa yí àwọn àmọ́ ológun àwọn ẹgbẹ́ yín tẹjọ́ ń lọ bí ogun tẹjọ́ ń lọ bí mítìn ní ológbò ni ìrẹ́ àmọ́ àmọ́ báwọn tẹ́ bá ti yàn wọ́n ọ̀dẹ̀ ní yín lùn ọ̀dẹ̀ ní máa mú ọ̀dẹ̀ lọ bá yẹn ọ̀dẹ̀ ní gbogbo yín Ọlọ́run má jẹ́ káwọ́ Ọ̀yọ́ dẹ o nílùú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ni yín ọ̀jọ̀gbọ́n lẹ́fi jọba ọ̀jọ̀gbọ́n ní ẹfi jẹ́ lè máa mú ọ̀jọ̀gbọ́n ní gbogbo aráàlú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní mùsùlùmí bẹ̀. Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala alhamdulillahi rabbil alamin. sọjá dira ṣé live ló gbé.